a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. minash shaitani rajim bismillahir rahmanir rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. mo tún kì í káàbọ̀ sórí ètò yín ètò wa làdọ́ tó yẹ sí wa máa wà lídìínà a moment with our father ọ̀rọ̀ jìngírí nínú àwọn akọ́nilẹ́kọ̀ọ́ nínú àwọn àwòkọ́ṣe dáadáa níbi tí mo wà ń jẹjọ ibẹ̀ náà mo tún wà lónìí a tún tẹ̀síwájú àti máa fi hanra wa lọ bàbá wa àgbà àwòkọ́ṣe dáadáa ẹni ọlọ́run ló ń sábà bí dáadáa fún wa ńlẹ̀ yorùbá akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ jọ àwọn èèyàn ara àwọn tó lè jọ ní bàbá wa wo mò ń wí bàbá wa tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti jẹjọ bàbá wa Fọdílátù Sheikh Professor Abdul Lateef Ọ̀làdìmẹ́jì dean fún faculty of ní Al-Hikmah University kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wa ogun ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mọ̀tá ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀n bàbá wa ẹ bá ń dákọ̀ yín fáwọn èèyàn lẹ́yìn tí bàbá ń sálámà sí wọn tán. Orúkọ tèmi ni Abdul Lateef Ọ̀làdìmẹ́jì tí mo jẹ́ professor fún Islamic Studies ní Al-Hikmah University. Allahu Akbar. Báyìí mo jẹ́ dean faculty of Humanities and Social Sciences. Lánàá èmi ni deputy vice chancellor Al-Hikmah University tí a wà yìí. Allahu Akbar. Alhamdulillah inú wa dùn láti tún wà pẹ̀lú yín lónìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Bàbá wa níjẹjọ ẹ dá wa lóríṣiríṣi ẹ̀kọ́ ẹ já mọ̀ wípé kí ni kí èèyàn ó gbọ́rọ̀ sóbì ẹ̀ lẹ́nu ní í ṣe pẹ̀lú gbèsè ayé èèyàn ẹ̀túnjó yé wa wípé ẹni tí ó bá dójú ọ̀nà ẹ̀kọ́ yìí tí ó sì gá ń bẹ̀ ó ní láti ṣe kí ni láti gbìyànjú kó sì láfojúsùn bẹ́ẹ̀ ni kó tún gbàdúrà dáadáa torí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe kódà ó nílò àdúrà lọ́pọ̀lọpọ̀ alihamudulilayi lónìí yá tẹ̀síwájú tó kò bá jìn ìlànà kì í kó ibi mò ń lọ òjì ibi mo kàn yà ló pọ̀ díẹ̀ bàbá wa tí èèyàn bá fẹ́ gba oyè gẹ́gẹ́ bẹ́yìn bàbá wa ṣe gboyè bó ti ẹ̀jẹ̀ báwo tí ìgbà kankan náà àwọn oyè kọ́nà ń túbọ̀ ṣàánú àwa náà àwọn owó tẹ̀yìn bàbá wa láwòkọ́ṣe táwa náà sì ń bẹ lọ́hùn pé sọ́nà ń bá fẹ́ táwa náà bá gbọ́dọ̀ ṣùgbọ́n a gbọ́ torí tí n bá sọ pé àbẹ̀yàn bá fẹ́ gboyè ó ní kinní kan tí wọ́n máa ń kọ wọ́n ní sọ ìwọ náà ti débẹ̀ ṣé o ti gboyè rí ni bàbá wọn ní àwọn tí wọ́n máa ń gboyè máa ń kọ project òjẹ́lẹ̀yìn bàbá wa kọ́ nígbà tẹ́yìn fẹ́ gba oyè tẹ́ gbà tí ń ṣe dókítọ̀ lákòókò tẹ́ gba dókítọ̀ àti kẹ́ ẹ tó gba pòfẹ́sọ̀. Ẹ ṣeun alhamdulilayi rabbil alamin ara àwọn ètò tó wà nílẹ̀ ní universities náà ni pé téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò ṣe àwọn courses àwọn iṣẹ́ tó dẹ̀ wá tún ṣe project kí wá ṣe oyè dókítọ̀ nìkan ni wọ́n ti máa ń kọ nǹkan bẹ́ẹ̀ masters tí mo sọ pé àgbà yẹn náà wọ́n máa ń kọ project níbẹ̀ kódà ìjà ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́jáde alákọ̀ọ́kọ́ ní bachelor of arts wọ́n máa ń kọ project ní yìí náà bachelor of arts tèmi tí mo fi gboyè alákọ̀ọ́kọ́ tí mo kọ nǹkan lé lórí òun náà ni nípa ìgbésí ayé ìkan nínú àwọn èèkàn nínú Islam ní Nàìjíríà àkọ́kọ́ professor tó gba oyè fún Islamic Studies ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà. Allahu Akbar. Náà ni Professor M.O.A. Abdul. Ọmọ ìlúbo. Ọmọ Ìjẹ̀bú Òde. Ní Nàìjíríà lẹ́ni tó kọ́kọ́ gbé oyè akẹ́kọ̀ọ́ láfíríkà. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. M.O.A. Abdul ló ṣe ìwé tá à ń kà ní táwọn fi ṣe Islamic Studies nígbà yẹn up till late 80s up till 90s. M.O.A. Abdul ìgbésí ayé bàbá yẹn ni mo kọ project mi alákọ̀ọ́kọ́ lé lórí project mi ẹlẹ́ẹ̀kejì. ǹjẹ́ kàn lè brief díẹ̀ fún wa láàrin ìṣẹ́jú díẹ̀. nípa Professor Musa Abdul tí mo kọ nǹkan lé lórí gẹ́gẹ́ mo sọ pé bàbá yìí ni bàbá alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ gboyè tó di professor àwọn náà ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nǹkan tó ń pè ní inaugural lecture ní University of Ibadan àwọn náà ní staff Nàìjíríà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbà sí ẹ̀ka Islam àti Lárúbáwá ní University of Ibadan ní 1967, 68, 69. Allahu Akbar. Àwọn àti Professor Ismail Balogun tí wọ́n jẹ́ tíṣà tèmi. Bàbá yìí àti Professor Ismail Balogun àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní University of Ibadan. Àwọn ni wọ́n kọ́kọ́ gbé ògo Islam wọ University of Ibadan. Allahu Akbar. M.O.A. Abdul. M.O.A. Abdul.
ìgbésí ayé wọn tí mo wá kọ ohun tó attract mi pẹ̀lú bàbá yẹn ni wípé bàbá wọ́n jẹ́ ẹni tó kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́ra púpọ̀ wọ́n dẹ̀ jẹ́ ẹni tó tún jẹ́ kí Islam kó yé àwọn èèyàn dáadáa nípa kíkọ́ àwọn fúnra wọn lọ sí School of Oriental and African Studies ní London ibẹ̀ náà ti jáde wọ́n gba oyè wọn PhD wọn ní Canada Montreal Canada náà ti gbà so ìgbà tí bàbá yìí wá kú wọ́n rò pé ọdún yẹn lèmi ń fẹ́ máa jáde ní University of Ilorin mo dẹ̀ ti kà nípa wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kọ ìwé lórí wọn so lénìí mo kọ ìwé yìí láti lè jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ kódà pẹ̀lú ògo Ọlọ́run ní December yìí December 11, 12, 13, 14 ìjókòó kan máa wáyé ní University of Ibadan tó jẹ́ pé orúkọ bàbá yìí ni wọ́n fi ìjókòó yẹn dá gbogbo àwọn teachers of Arabic and Islamic Studies ní Nàìjíríà wọ́n wà ní University of Ibadan wọ́n fẹ́ ṣe conference tó ń fi ṣe ìrántí MOA Abdul níbi tí bàbá náà láàmì lákàdé náà gbogbo àwọn tó ń jẹ́ professor lénìí bàbá yìí ló kọ́ àwọn tó kọ́ wọn bàbá yìí ló kọ́ àwọn tó kọ́ wọn kọ́ àwa ṣùgbọ́n kọ́ àwọn tíṣà tiwa. Allah akbar lẹ́gbẹ́ kò sí bó ṣe dépò professor náà Islamic o ti mú mi lára bàbá wa MOA Abdul. Yasir Quadri professor Yasir Quadri ni wọ́n jẹ́ tíṣà tèmi àwọn ni wọ́n kọ́ professor Ishaq Olóyèdé tó jẹ́ registrar JAMB professor Ishaq Olóyèdé ni tíṣà tèmi so àti bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó yẹ wọ́n ní ẹ̀kọ́ nípa Islam lénìí wọ́n gba ara bàbá yìí kọjá ìyẹn ni oyè alákọ̀ọ́kọ́ tí mo kọ́ oyè lẹ́ẹ̀kejì masters nígbà tí mo gba MA Islamic Studies kí ni mo kọ nǹkan lé lórí òun náà ni Suratul Yusuf Suratul Yusuf ni mo ṣe nǹkan tí mo jòkó kọ nǹkan lé lórí kí ni mo dẹ̀ wò ń bẹ̀ ni pé mo wo àpẹẹrẹ Suratul Yusuf mo wá wo Quranic and biblical accounts kí ni Qurani sọ nípa Yusuf kí ni Bible sọ nípa Joseph mo discuss themes mọ́kànlá nípa Ànábì Yusuf àwọn àpẹẹrẹ àwọn ìlànà tí ẹ̀dá lè rìn láyé tí ó fi kọ́ ẹ̀kọ́ látara Ànábì Yusuf tí wọ́n fi lè gbélé ayé àwọn themes mọ́kànlá yìí àwọn fúnra wọn tí wọ́n fi wọ́n kọ̀wé lọ́tọ̀ọ̀tọ̀ níkọ̀ọ̀kan fún àpẹẹrẹ ń bẹ theme alákọ̀ọ́kọ́ tí mo discuss ní theme pé kádàrá ń bẹ Ọlọ́run fúnra rẹ̀ ló ti kádàrá pé Yusuf gbogbo ìrìn ẹ̀ bó ṣe wò ó rí wọ́gọ̀ tóun yóò padà wá jẹ olórí ó dẹ̀ padà wá jẹ olórí yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ìyá ẹ̀ ń rò pé káwọn tètè ya apá mọ́lẹ̀ ṣùgbọ́n torí pé kádàrá tọ́lọ́run ti ní yóò dé ibi tọ́lọ́run ní yóò dé ó padà débẹ̀ wọ́n ti fi yẹn sọ ọ̀rọ̀ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn wípé tó bá kẹ́kọ̀ọ́ látara Ànábì Yusuf wọ́n mọ̀ wípé ibi tọ́lọ́run bá lẹ́yìn ó dé yóò padà débẹ̀ bó tiẹ̀ lè wù kó wọ́ tó bó tilẹ̀ wù kó nípa tó kó ní wàhálà tó kó ní hílàhílo tó yóò padà débẹ̀. ìyẹn ni masters degree. Allah akbar. Ìgbà tí mo máa ṣe PhD eléyìí ni sàtífíkẹ́ẹ̀tì tó ga ní yunifásitì jù òun náà ni nípa pé ìgbà tí mo wá parí masters aspect dáwà òun náà ni mo mú ló jẹ mí lógún jù ni mo mú gẹ́gẹ́ mi ló mú láyà mi jù. Dáwà gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú dáwà ni mo máa ń fi interest sí mo wá wo dáwà àwọn ìjàmáà kan àwọn Jama'atu Tabligh dáwà tí wọ́n mà tún yàtọ̀ wọ́n mà tún fún mi ní ó tún jẹ́ kí n láìkì dáwà sí ǹjẹ́ yóò á lọ ṣe research lórí àwọn jàmáà yìí nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ máa ń rí àwọn jàmáà wọ́n á kóra wọn wá sí mọ́ṣáláṣí wa wọ́n á wá sọ̀rọ̀ wọ́n á ṣe bayan wọ́n á ṣe taalim àwọn wo làwọn jàmáà eléyìí ìyẹn ìgbà tí mo wà ní secondary school ìgbà tí mo wá dàgbà tí mo parí masters wọ́n á máa rántí àwọn jàmáà yẹn tá a bá ń travel wọn máa rí wọn wọ́n gbé ẹni wọn kọ́rùn wọ́n gbé àdé kọ́rùn wọ́n gbé báàgì wọn kọ́rùn wọ́n ń lọ lójú ọ̀nà Ọlọ́run bá fi sabilillah dáwà ilallah ìyẹn ni mo wá mú tó jẹ́ tọ́pìkì mi fún PhD mi ni pé Jama'atu Tabligh ní Nàìjíríà mo fi ṣe PhD mi débi pé lẹ́nìí tí yẹn bá fẹ́ kọ́ ẹ̀ tó bá fẹ́ mọ nǹkan kan nípa àwọn jàmáà yóò ka nǹkan tí mo kọ nígbà tí mo ṣe ọgbà oyè PhD mi. ọ̀gbọ̀n téèyàn bá fẹ́ mọ̀ nípa àwọn Jama'atu Tabligh yóò ka nǹkan pa tí bàbá wa kọ tó gbé kí ni ẹ̀yin bàbá wa ṣègbìyànjú ń pa àwọn gan. bá tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kì í ṣe bí ló ti bẹ̀rẹ̀ kódà kì í ṣe Áfíríkà ló ti bẹ̀rẹ̀ ní Tabligh gan bẹ́ẹ̀ni India ló ti bẹ̀rẹ̀ so
mo kọ́ bẹ̀rẹ̀ sí wo àpẹẹrẹ àwọn jàmáà ní Nàìjíríà ń bí ń bá wọn lọ fún ìjáde lọ́jọ́ mẹ́ta, ìjáde ọjọ́ mẹ́wàá, ìjáde 40 days ń bá wọn lọ àwọn state Nàìjíríà. Nígbà tó yá mo tún bẹ̀rẹ̀ sí bá wọn move ń bá wọn lọ sí àwọn African countries tó máa ń ṣe àwọn African mọ́ṣúárà ń bá wọn lọ. A lọ Mali, a lọ Senegal, a lọ Benin Republic, a lọ Cameroon. Ìgbà tó wáyá mo wá tẹ̀lé wọn lọ sí World Ijtima wọn Allahu Akbar. ní India àti ní Pakistan. Allahu Akbar. Ilé ní ọdún 1990-1991. lórí bẹ́ẹ̀ fẹ́ kọ́ project Bẹ́ẹ̀ni, nílá Allahu Akbar. ibi tí ṣẹ́yìn ti bẹ̀rẹ̀ náà ń pè ní Mewat. Mewat yẹn about 45 kilometres away sí ìlú India ni. Àwọn Mewat yẹn wọ́n dàbí Igbo Nàìjíríà, wọ́n láìkí iṣẹ́ gan, kọ́ yẹn máa ṣiṣẹ́ kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa lọ máa bọ̀. Ẹni tó lọ́wọ́ wá gbéṣẹ́ ìlú lọ́wọ́ tó ṣe orúkọ yẹn jẹ́ Muhammad Ilyas. Muhammad Ilyas yìí òun náà ó rí àpẹẹrẹ ni, ó lọ ṣe hajj, ó wá wà ní Medina, ní Rauda Medina ló ti sùn, ó wá lálàá, ló wá rí pé òun pé àwọn èèyàn jọ, òun ṣe wáàsí fáwọn èèyàn, ń kọ́ àwọn èèyàn káàkiri. Ẹ̀ẹ́dẹ̀ rí pé dáwà àti àwọn Jamaat Tablighi ó fi yàtọ̀ sí gbogbo dáwà ẹlòmíì. Dáwà ká máa lọ lé onílé, ká máa kọlẹ̀kùn, ká máa sálámà sáwọn èèyàn, ká máa gbé Islam lọ báwọn èèyàn ní ilé wọn. Èyí táwa wà use mọ́jú ó ní pé kéèyàn wà ní ojú agbo tàbí orí rédíò àbí lórí tẹlifíṣàn àbí lórí newspaper. Ṣùgbọ́n àwọn eléyìí àwọn ń jáde ni wọ́n máa wá rìn lọ, wọ́n lọ máa báwọn èèyàn láti lọ tan ìmọ́lẹ̀ Islam káàkiri fún wọn. Èyí tó wá attract mi jù tí mo fi ní interest lórí research yìí ni wípé àwọn jọmọ́ yìí wọn kì í ṣe announcement lórí rédíò, wọn kì í ṣe announcement lórí tẹlifíṣàn, wọn kì í tẹ posters, wọn kì í ṣe banners. Ṣùgbọ́n tẹ bá débi ohun tó ń pè ní ijtima wọn àbí ẹ débi tó ń pè ní júùrù wọn àbí ẹ débi níbi tó ti ń ṣe bàyàn wọn, ẹ rí i pé èrò máa ń pọ̀ gan. Báwo làwọn ṣe ń kó sáàyè àwọn èèyàn tí wọ́n ṣe ń gbọ́. Báwo náà ṣe àwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ wọn. So research wọn ni pé báwo ni wọ́n ṣe ń communicate. Ó mìíràn pé àwọn mùsùlùmí nǹkan kan ti sọnù mọ́ wa lára. Tá a bá study àwọn jàmáà dáadáa, Jamaat Tablighi, kí ni wọ́n ń lò? Wọ́n ń lo mosque networking láti lè máa communicate. Mosque networking. Wọ́n kì í lo newspaper, wọ́n kì í lo rédíò, wọ́n lo tẹlifíṣàn, wọ́n lo mosque networking. Ìyẹn ló kọ́kọ́ attract mi nípa wọn. Ẹlẹ́kejì ni pé kéèyàn fi ilé fọ́nà ẹ̀ lẹ̀ ó dẹ̀ lo owó ara rẹ̀ tí jẹ́ pé ẹnìkan ló sponsor ẹ̀, self sponsorship dáwà ó làwọn jàmáà ń ṣe. Ó tún attract mi. Ẹlẹ́kẹta ń bẹ̀ wá ni wípé gbogbo ọ̀nà pátápátá tẹ̀dá máa fi wá ròyìnròyìn ilé ayé àwọn jàmáà wọ́n play ẹ̀ down. Nítawọn wá ni pé báwo ni Islam ó ṣe dé ọ̀dọ̀ gbogbo mùsùlùmí káàkiri. Mọ̀lánà Ilyas wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Mo débi tó ti bẹ̀rẹ̀ ní India, mo lọ sí Pakistan pẹ̀lú àwọn jàmáà. Ibi tí wọ́n ti ń ṣe ijtima wọn ní Pakistan náà pè ní Raiwind. Raiwind yẹn ìlú ńlá nìyẹn, ti di ìlú gidi, is a city on its own. Bí pọ́n tó ń lọ ń ṣe ijtima ń bẹ̀ lọ́dọọdún millions ni wọ́n. Millions ni wọ́n all over the world. But mo kọ́kọ́ lọ àkọ́kọ́ tí mo bá wọn lọ 98 countries làwọn tó ń wá ṣe ijtima lọ́dún yẹn. 98 countries. Àwọn tá a lọ láti Nàìjíríà náà pọ̀ gan. Èmi bá wọn lọ, èmi dẹ̀ bẹ̀ mí ń study gbogbo bó ṣe ń ṣe, gbogbo àwọn activities wọn bó ṣe ń ṣe. Bàtí mo dé mo wá kọ report 40 days tí mo bá wọn lọ yìí, mo wá kọ report. Ọ̀gá mi wá rí i pé original wà nínú nǹkan tí mo kọ yìí. Àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ nípa àwọn jàmáà yìí. Àṣé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn, ṣé bí tó ti bẹ̀rẹ̀ ló lọ yẹn, mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. So mo wá jẹ́ káwọn èèyàn mọ̀ nípa activities àwọn Jamaat Tablighi. Òun ni mo wá fi ṣe PhD mi débi pé lénìí ó dàgbà tí mo máa ṣe àkọ́kọ́ inaugural lecture ní Al-Hikmah University ní January 7th 2002. Èmi ni ẹni àkọ́kọ́ professor alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ ṣe inaugural lecture ní Al-Hikmah University lórí àwọn jàmáà náà ni mo ṣe lórí. Allahu Akbar. Ẹ̀sìn bàbá wa. Àlẹ́ tí ó bá lówó òtẹ́rù ìwọ̀nba tí ó fi tàn náà lé ẹ̀ ló mú. Lára àwọn nǹkan tí bàbá wa tún sọ fún wa yìí, kéèyàn má máa ṣòròjú wà nínú nǹkan tí máa ń gbé èèyàn gòkè. Ẹ wò ó kéèyàn tó fi lélẹ̀ lórí ikú fẹ́ kọ pírójẹ́kìtì èyí tí ẹnìkan kàn bọ́ kọ̀ọ̀rọ̀ tí ẹ̀ tó sàkọ ta ló fẹ́ ṣèwádìí mi. Bàbá ní mo gbọ́dọ̀ mójú mi débẹ̀, wọ́n bá wọn rìnrìn àjò káàkiri, wọ́n tún kò ní Nàìjíríà. Tó Ọlọ́run mo gbà láàfíà lára yín bàbá wa. Bàbá wa tá a bá wo sàkún
láwùjọ àwọn àfáà kọ́lọ́run ṣàánú wa. Àfáà alágbájá bú tàmẹ̀dù lónìí, tàmẹ̀dù dà lóhùn padà lọ́la. Ó wá di pé kinní yìí wá ti ń pọ̀ jù débi páwa tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ gan wá ń wò wípé tó bá ń lọ báyìí bò lọ́jọ́ iwájú Islam, bàbá wa kí ni nǹkan tí èèyàn lè ṣe sí? Eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn bàbá wa tí Ọlọ́run gbé Islam lé lọ́wọ́, tí wọ́n tọ̀nà Islam débi tó délé ni, tí wọ́n jẹ́ èèkàn nínú iṣẹ́ dáwà ní Nàìjíríà. Tá bá máa dárúkọ, a dárúkọ bàbá Sheikh Adam Abdullahi Al-Ilori rahimahullah, a dárúkọ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah, àti àwọn bàbá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn bàbá yìí kí wọ́n gbé lọ́wọ́? Wọ́n gbé ìtọ́nà Islam lọ́wọ́. A rí àpẹẹrẹ pé wọ́n ń ṣerú ohun tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí wọn kì í búra wọn. Bàbá wa Sheikh Adam wọ́n sọ ọ̀rọ̀ bàbá wa Sheikh Muhammad Kamaluddin ní gbogbo ìgbà, wọ́n sì máa pọ́n wọn lé. Bàbá wa Sheikh Kamaluddin wọ́n mọ̀ sọ̀rọ̀ bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori, kódà tó bá ń ṣe wáàsí wọ́n tún máa ṣe àdúrà fún wọn. Allahu Akbar. Àwọn bàbá wọ̀nyí ni wọ́n tọ̀nà Islam. Lára wọn ni Ẹfátàn, gbogbo àwọn branches wa bẹ̀rẹ̀. A rí àpẹẹrẹ pé kí wọ́n máa bú ara wọn. Eléyìí tí wá ń ṣẹlẹ̀ ń sìn. Tí wọ́n fẹ́ jẹ́ kí orílẹ̀ yé wa wípé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ó ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ wá wò wípé ṣé bá ṣe bí bá wọn aṣíwájú ṣé wọ́n ṣe rìn làwa ń rìn yìí, ṣé ìlànà tó ń fi lélẹ̀ làwa ń tọ̀ yìí? Rárá o. Torí pé kí ni, ká pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba kò ní ìdí pé ká máa wá bú ẹnìkan, ká máa tako ẹnìkan, ká máa láàánú rẹ́spọ́ǹdì sí ẹnìkan sọ. Rárá o, kí kálukú ó sọ tiẹ̀, kó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ tòun kó clear. Tó bá fẹ́ sọ, tó bá fẹ́ fi ṣàánú àwọn èèyàn, tó bá fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, òun náà ni kó sọ nínú Quran, kó mú bẹ̀, nínú Sunnah Nabi Muhammad, hadith Nabi Muhammad sallallahu alaihi wasallam, kó mú níbẹ̀, kó fi sọ̀rọ̀, ó ti tán. Tó a tún wá lè tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ àlúùlù tí ń bẹ nínú ọ̀rọ̀ àwọn àfáà, ká tún lò yìí náà. Àwọn mazhabi tó wà nínú gbogbo nínú Islam, àwọn mazhab wọ̀nyí a lè tún mú àwọn ẹ̀kọ́ àwọn àìmọ̀ àwọn, ká tún lò yìí náà, ká tún fi kún ọ̀rọ̀ wa tá à ń sọ. Kò ní ìdí ká máa búra wa. Bàbá wa jazakumullahu khairan. Yìí ni bàbá wa sọ yìí, Ọlọ́run jẹ́ kí ó bọ́ sí etí gbọ́ àwọn àfáà wa gbogbo. Torí bó ṣe ń lọ yìí, tá a bá wa gbo dẹ́kun fún tó Ọlọ́run ṣàánú wa ni. Bàbá wa kán ní ọmọ ló jẹ́ kó yàyàkuyà káàkiri àgbáńlá ayé. Tá a bá wò tá àìmọye ọmọ ló ń fagbá, àìmọye ọmọ ló tiẹ̀ ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ mọ́ sọ, pàápàá jùlọ ó bẹ́ẹ̀ náà ọmọ mùsùlùmí náà. Ọ̀nà wo lòbí lè gbà tọ́jú ọmọ tọ́mọ rẹ̀ ò fi ní yàyàkuyà? Àwọn ọ̀nà tí òbí lè gbà tọ́jú ọmọ tí ò fi ní yàyàkuyà, Quran ti kọ́ wa. Suratul Luqman ó ti tó wa ká lọ lo ẹ̀kọ́ tí Luqman tó fi lélẹ̀, tó fi kọ́ ọmọ ẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀, ó ní kó yẹ kó yé pé irọ́ ọmọ mi o, má ṣe nǹkan míì, má forí kanlẹ̀ fún nǹkan míì àfi Ọlọ́run ọba Allah. Eléyìí ni alákọ̀ọ́kọ́. Òbí gbọ́dọ̀ fi ẹsẹ̀ ọmọ lé ala fitratil Islam. Bó o là á ṣe é ṣe, òun náà ni pé kó bí fúnra rẹ̀, kó jẹ́ pé à ń rí àpẹẹrẹ Islam nínú ilé ibi tá a wà, environment, Islamic environment. Àmọ́ ilé tó jẹ́ wípé àwọn ìhòòhò, tẹlifíṣàn ìhòòhò, fíìmù ìhòòhò làwọn náà ń wò, ṣe pé ìyí nǹkan ti jìnnà sí àti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ dáadáa. Àwọn tó jẹ́ pé tó bá mutí díẹ̀, yóò mú gbó díẹ̀, àwọn nǹkan wọ̀nyí kò kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó dáa. Àwọn nǹkan oríṣiríṣi tí òbí lè ṣe láti lè fi máa jẹ́ àpẹẹrẹ fún ọmọ ni ọ̀nà tí a fi lè jẹ́ kí ọmọ wo rìn dáadáa. So ká kọ́ ẹ̀kọ́ látara Ànábì wa Luqman. Torí pé kí ni, Luqman fi ẹ̀kọ́ lélẹ̀ fún ọmọ débi pé kódà ìrìnsí ẹ̀, ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀, ìmọ̀ gbé ara rẹ̀ ní àárín àwọn èèyàn, gbogbo ẹ̀ ní Luqman kọ́. Ká lọ ṣe ẹ̀kọ́ dáadáa, ká lọ kọ́ ẹ̀kọ́ látara Luqman àtọmọ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé àwọn òbí gbọ́dọ̀ mọ̀ wípé afúnṣọ́ ni wá. Ọlọ́run bó sì bí wá, bó la ṣe sọ ọ sí. Àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ìbáàdà. Torí pé kí ni, òbí mi lénìí kán bí mọ́lẹ̀ lásán ṣọ́ ni tiwọn.
kí ni ó kọ́, kí ni ó lò, ibo ni ó rìn sí, wọn yìí sábà wò ń bẹ̀ mọ́. Ilé ló fi jẹ́ pé àwọn ọmọ ìyà àwọn òbí aníṣẹ́ tọ́lọ́run bá gbélé wa lọ́wọ́. Iṣẹ́ yìí sì ní a gbọ́dọ̀ dìímú dáadáa. A sì gbọ́dọ̀ rí pé iṣẹ́ yìí a ṣe torí pé kí ni Ọlọ́run padà bí wa o. Gbogbo yín pátápátá náà ni adẹ́ran jẹ o. A sì bí bó lè ṣe da ẹran yín jẹ sí. Kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyatihi. Gbogbo yín pátápátá la dẹ́ran jẹ. A sì bí bó lè ṣe da ẹran tá kó sì ti lọ́tọ̀ sí. So àwọn nǹkan wọn ló gbọ́dọ̀ máa jẹ́ pàtàkì lọ́kàn wa. A gbọ́dọ̀ tún máa rántí, òbí gbọ́dọ̀ tún máa gbé ìgbé ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ká má máa nùnú àpà wala tubsiru tabsira innal mubasirina kana ikhwana shayatin wa kana shaytanu rabbihi kafura. Quran tún fún wa pé ẹ má máa nùnú àpà, ìjẹ àpà. Ọ̀pọ̀lọpọ̀ tó tí kálukú ń lò these days nǹkan àpà ló pọ̀ jù ń bẹ. So tó wọn bá ti wá rí àpẹẹrẹ yẹn látara àwọn òbí ẹ̀, òun náà fẹ́ máa lórú ìgbésí ayé yẹn. Flamboyant life, extravagant life, a gbọ́dọ̀ ṣọ́ra fún. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin eegun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fòǹtẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ. JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògoolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà, ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Lákòótán a gbọ́dọ̀ rí wípé àpẹẹrẹ Islam wà nínú ilé wa. Kápẹ̀rẹ̀ Islam ń bẹnu ilé wa, kẹ́mọ̀ pé lè mùsùlùmí rèé. Káwa used to mọ 5 daily prayers ní jàmá. 5 daily prayers ní jàmá. Ká máa rí pé tàlímù wa nínú ilé wa ó ń lọ déédéé. Usra nínú ilé ó ṣe pàtàkì, family usra. Torí pé kí ni àwọn nǹkan wọ̀nyí ni ó lè jẹ́ kí àwọn ọmọ náà lè máa mú di nǹkan mú tó lè máa lò níta. Ìta tó wá ń lọ yẹn o, ìta yẹn ti wà polluted. Àfi káwọn ọmọ ti wà ká ti dì wọ́n lámúrè láti inú ilé dáadáa. Ìta tó ń lọ yẹn ìta burúkú ni. Ohun tí ò fẹ́ rí náà máa rí. Ohun tó ò fẹ́ gbọ́ ni wọ́n máa gbọ́. Níta àkọ́ wọ́n lé wọ́n máa ṣe. So àwọn nǹkan wọ̀nyí ni òbí gbọ́dọ̀ fi mọ̀ pé mùsùlùmí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ iṣẹ́ tó gbọ̀ngbọ̀n ni. A sì gbọ́dọ̀ lò ó torí pé kí ni a padà jábọ̀ fọlọ́run ọba. Ọlọ́run kò mọ́ sá fún wa ṣe. Àmín ya Allah. Ẹ ṣeun bàbá wa. Láti ìjẹ́jọ́ dòní yìí kò fẹ́ẹ̀ sí àkókò kan tó kọjá lọ tá a rí nǹkan kan dì mọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀yin bàbá wa. Ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ ò ní jẹ́ ẹ̀rá padà sábúrú. Àdúpẹ́ lọ́wọ́ yín pọ̀ pé tí ẹ̀ mọ́nú àìsáàyè fún wa láyè láti fi lè dá wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run ò ní dàgbàrú fún yín bàbá wa. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ a máa pè mí lákéwì ìdùnnú, àwọn bàbá wa tí mò ń bẹ pẹ̀lú wọn lónìí. Ṣé ń dá wa lẹ́kọ̀ọ́ láti jẹjọ́ àwọn náà ni bàbá wa Fọdílátù Sheikh Professor Abdul-Lateef Ọ̀làdìmẹ́jì tẹ́ jẹ́ dean fún gbogbo ohun tá à ń pè ní Faculty of Humanity ní Al-Hikmah University ní Kwara State nílùú Ìlọrin. Títí ìgbà míì tá a mọ̀ pàdé, máa sàrà.
is an obligation upon every Muslim. Seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹ kú oríire. Al-Yamana Institute ti dàjọṣepọ̀ mọ́ Ahmadu Bello University ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Ahmadu Bello University láìsí jáàmù mọ́. Àbí ìdánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lecture wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. Tàbí kẹ́ẹ̀kàn sí wọn ní nọ́mbà 37 Ògoolúwa Street Ọ̀sìmáwá Road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Láwa àfẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín láwa àfẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín láwa bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá.